ó ń fẹ́ jọ bíi pé ojú àánú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fọ́ ti kàlókù. àìfínípínní àìfèèyàn pèèyàn ohun dẹ̀ ló ń jẹ́ kára oko kú sọ́ọ̀bà ń tẹ́wọ̀ lù. ebi ń mú ìyàn mú àwọn èèyàn rọ́wọ́ họrí. àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ń kígbe owó oṣù tí wọn ò rí san fún wọn déédéé nígbà tó ń ṣiṣẹ́ àti lẹ́yìn tó ti dáṣẹ́ dúró. àwọn èèyàn ò rí pension gbà. àwọn aráàlú ò róúnjẹ jẹ. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ bá ní kí ló kù ó 63.5 billion naira làwọn fẹ́ẹ́ fi tún lè gbé ìjọba ṣe. ìyẹn dúró lápá àbí tó dúró sí. àwọn ìgbìmọ̀ ṣàkóso ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣó yẹ kó buwọ́ lura dúró owó yìí kan ní kó fẹ́ fi tún lè gbé ṣe. ìyẹn ilé ìgbé ìjọba tó wà ní Àgòdì. ẹ jẹ́rìí àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ fitafita. wọ́n ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣé nǹkan tó wá kún ẹ̀kú lélẹ̀ ìṣá. ẹ̀yin ará ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV ẹ súnmọ́ bí ẹ farabalẹ̀ wo fídíò yìí kí n mú yín débi tí gbogbo ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ nǹkan tó ṣokùnfà èyí tí Ṣèyí Mákindé rí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́. àwọn kan ní pọ́ńkówó yẹn pamọ́ ni o torí pé ó fẹ́ jẹ ààrẹ orílẹ̀-èdè láti ìsìndẹ̀ lọ tí ń tọ́jú owó. àwọn kan ní láò ṣe ló yẹ kó tọ́jú owó yìí kó tọ́jú ẹ̀ kó fi tún gbogbo ìlú ṣe ni. ọ̀nà wà tó bàjẹ́ ń tó yẹ kó ṣe wà ń bẹ̀ kó ṣe. àwọn kan dẹ̀ wá ní kí gan ni tí ẹ bẹ̀rẹ̀ sí ní rojọ́ ṣé lè gbé ìjọba ò tóbi tó ń tún ṣe ni àbí Ṣèyí Mákindé ló máa kọ́kọ́ dé orí oyè ta lòun fẹ́ tún lè gbé ìjọba ṣe. ṣé tí wàá mú kàlẹ̀ owó ìkàlẹ̀ ọmọ ìkàlẹ̀ ẹ̀kú baálẹ̀ ọ̀rọ̀ torí pé màá ṣàlàyé fún yín gbogbo bọ́rọ̀ ṣe jẹ́. lọ́jọ́ 22 oṣù kẹfà ọdún 2025 ìgbìmọ̀ ṣàkóso ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àsìkò tí wàá tó gẹ́ báyìí kó tún gbogbo iléègbé ìjọba tó wà lágòdì kó tún ṣe. gbogbo ohun tó máa tún ṣe ń bẹ̀ àwọn rèé o. gbogbo ibi táwọn àlejò ń dé sí gbogbo àwọn ọ́fíìsì tó wà ń bẹ̀ gbogbo ọ̀nà tó débẹ̀ gbogbo nǹkan tó mú ìgbáyé gbádùn kó rọrùn nílé ìgbé ìjọba tó wà lágòdì gbogbo ẹ̀ ló máa tún ṣe. àwọn ṣíà ní o abọ́ jẹun ní o ṣíbí ní o fáànù ní o AC ní o gbogbo ẹ̀ ló máa tún ṣe. lẹ́yìn èyí 132 million naira òun ni wọ́n tún buwọ́ lù. wọ́n ní kó fi roko kó fi gbin fúláwà kó fi jẹ́ kí gbogbo bẹ̀ kó dáa kó máa dọ́gbìnrin. lẹ́yìn náà 14.3 billion naira òun ló tún fi ra irinṣẹ́ kan tán ló fẹ́ máa lò ní pápákọ̀ òfurufú tìlú Ìbàdàn. gómìnà olóògbé Bíọ́lá Ajímọ̀bí ọdún 2017 òun ló náwó gbẹ̀yìn owó tó pọ̀ jù tí wọ́n fi tún ilé ìgbé ìjọba ṣe. àwọn kan ló ti pọ́dún mẹ́jọ lẹ́yìn ọdún mẹ́jọ ṣé kò wá tó ni kí wọ́n tún gbogbo bẹ̀ ṣe. ibi tó di àwọn àlejò ń dé sí àlejò pàtàkì tí gómìnà ń sùn rárá o wọ́n gbọ́dọ̀ náwó sí ni. ṣùgbọ́n ṣojú àánú wa ti fọ́ pátápátá ni tó jẹ́ pé tìkà ló kù. àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ń kérora ibi wọ́n ń kérora owó oṣù òtó ná mẹ̀kúnnù òrówó kò rọ́wọ́ họrí. ètò ààbò rèé ó mẹ́hẹ. ètò ìlera kò tí ì pójú òṣùwọ̀n. ètò ẹ̀kọ́ ìyẹn náà ní nǹkan tí wọ́n sì máa ṣe sí tá a fi máa jẹ́ kétò ẹ̀kọ́ dángájíá sí. àsìkò yìí gan-an níṣàkóso tí Ṣèyí Mákindé ń léwájú ẹ̀ fẹ́ ná 63.5 billion naira láti tún lè gbé ìjọba ṣe. àwọn ilé ẹ̀kọ́ ò ní ṣí àwọn ò ní tábìlì. àwọn ilé ìwòsàn kò sóògùn èyí tó ògùn wà ògùn ò tó. àwọn ọ̀nà tó lọ sí gbèríko ọ̀pọ̀lọpọ̀ lọ ní pàkúté eku ni. àwọn èèyàn wá ń béèrè pé ṣé gan-an ìsìn ló kàn ní. àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ àwọn tó ń gbé Ìbàdàn inú ń bí ọ̀pọ̀lọpọ̀ pé kí gan-an ló dé gan-an. ṣé yìí ò rẹ́ni bá yín sọ̀rọ̀ ni àbáwọn tí wọ́n ń fún yín nímọ̀ràn wọn ò rí mọ̀ràn gbà yín ni. ẹ ṣe máa ní ohun tó kàn lélẹ́yìí. ẹgbẹ́ òṣèlú APC àwọn ní Ṣèyí Mákindé o ohun tó ń ṣe yìí kò dá rárá àti rárá o. òun hùwà ta ló fẹ́ mú mi ni ó dẹ̀ ń hùwà àpà torí àsìkò ikọ́
ló yẹ kó ná dúró owó yìí ṣe ló yẹ kó fagilé gbogbo ohun tó ló fẹ́ ṣe àmọ́ sọ̀rọ̀ wá dùn sí APC lẹ́nu ṣá rántí bílíọ̀nù tó kó lẹ̀ lọ́dún tó kọjá tó lọ́ fẹ́ fi tún lè gbé ààrẹ ṣe owó tó yọlẹ̀ náà ń kọ́ tó fẹ́ fún ọ́fíìsì aya ààrẹ orílẹ̀-èdè ìyẹn dúró lápá abẹ́yìn àbí Socialist Party of Nigeria SPN àwọn náà bẹnu àtẹ́lùwà yìí wọ́n ní ṣé n tó wá kàn rèé ni Ṣèyí Mákindé ládùúrú gbogbo báwọn èèyàn ṣe ń kígbe ìrora ẹbí àti gbogbo ẹ̀ tó Mákindé fúnra ẹ̀ ti wá sọ̀rọ̀ síta ó ní ẹ jẹ́ ń sinmi ẹ ṣe ń pariwo pé bákan ni mo ṣe ń náwó ṣẹ́yìn ò mọ̀ pé owó dọ́là ò dúró lójú kan ni abẹ́ mọ̀ pé ojoojúmọ́ ni nǹkan ń gbówó lórí nǹkan tó ṣẹlẹ̀ gan nìyẹn ó ní ká bójú wò lọ́dún 2019 béèyàn bá gba lóònù nílẹ̀ òkèrè 70 billion naira lásìkò tá a wà yìí 320 billion naira òun ni lóònù ọ̀hún máa jẹ́ torí pé owó tó ń ṣẹ́ dọ́là ń gbà náà 350 ní nísìnyí 15 ló ń ṣẹ́ dọ́là ó dẹ̀ ní bóun dẹ̀ ṣe wà yìí ó dọ́dọ́gbọ̀n ní àfikún òun tún gbogbo bẹ̀yẹn ṣe torí pé bóun ò bá tún ṣe náà á padà bàjẹ́ ni á dẹ̀ padà jẹra ni. lẹ́yìn èyí Ṣèyí Mákindé wá ní òun ò lóun fẹ́ di ààrẹ orílẹ̀-èdè lọ́dún 2027 káwọn èèyàn yéé gbé àhesọ ọ̀rọ̀ káàkiri ó wá ní nǹkan tóun fẹ́ tún ṣe ní Agodi yìí òun ló máa mú kí gbogbo àwọn èèyàn rí i pé ìpínlẹ̀ Ọ̀yọ́ aṣáájú sì ni wọ́n òjò pàṣẹkẹrẹ ọmọ Àtìbàṣe làwọn torí pé báwọn ṣe wà yìí Ọ̀yọ́ ló máa ń léwájú ají ṣe bí Ọ̀yọ́ dẹ̀ là ń rí Ọ̀yọ́ ò ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan àmọ́ ìbéèrè kan ni mo wá ní níbo làwọn ilé ìgbìmọ̀ asòfin wà kí gan-an ló ń wò àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin yìí ló ń ṣojú gbogbo àwọn ará àgbèríko àti àwọn tó ń gbé láàrin ìgboro ṣé wọn ò rí pé owó yìí ti pọ̀ jù ní àbí gan kí ló ń wò débi pé iléèwé wà wọn ò ní ṣíà wọn ò ní tébù àwọn ilé ìwòsàn rèé wọ́n nílò oògùn àti irinṣẹ́ dókítà gan ò tó nọ́ọ̀sì ò tó wọ́n sì nílò àwọn òṣìṣẹ́ láwọn ẹ̀ka gbogbo gómìnà wa gbàdúrà owó yìí wá síwájú yín ẹ̀yẹ́ wò ẹ̀sán kankan sí ẹ̀bùwọ́lù 63.5 billion naira. ìbéèrè mi sí gbogbo wa lónìí ni pé ta ló mọ gómìnà Ṣèyí Mákindé rí tó lè sí wọn gbẹ́rẹ́ pàkọ́ pé ń tẹ́ fẹ́ ṣe yìí ṣe ẹ̀rọ dáadáa àkọ́kọ́ nìyẹn. ìbéèrè kejì ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV ǹjẹ́ àwọn tá a yàn sípò tá a fìbò gbé wọlé ǹjẹ́ wọ́n rántí àwọn tó fìbò gbé wọn wọlé ṣá. ìbéèrè kẹta àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin kí gan-an ló ń ṣe. àwọn ìbéèrè yìí ẹ bá wa dáhùn ẹ̀ nínú comment section torí bí èèyàn ò bá mọ̀nà á ṣàbèrè ọ̀nà ní àbèrè ọ̀nà wọn ní kì í ṣìnà. Dámilọ́lá Ayépọ́lá Ọlọ́runṣẹ̀yẹ lórúkọ mi àwa la máa wá o ẹ̀yin la ó máa bá ẹ ṣe fún kọ́mẹ̀ntì subscription likes shares yín àti bẹ́ẹ̀ ṣe ń wo fídíò wa ẹ ṣeun ìfẹ́ wa àti fẹ́yìn lágbára Èdùmàrè kò ní wọ mi ó dìgbà kan náà. Èwe ń jẹ́ egbò ń jẹ́ ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Èwe ń jẹ́ egbò ń jẹ́ àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀ lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA herbs and shrub spices ni wọ́n ń jẹ́ ilé-iṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní jàlágò ara. ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA herbs and shrub spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tátọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ ọlọ́mọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA herbs and shrub spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú-Òde ìpínlẹ̀ Ògùn látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. ẹ máa pe 09150491169 OEA herbs and shrub spices. Ọlọ́run ló ń fún wa ṣe. 100,000 subscribers. Ẹ ṣeun ni o. Ẹ̀yin family wa lórí YouTube. Ẹ ṣe appreciation. Yeah man. Bí irúgbìn ṣe ń dàgbà, Ọlọ́run ni ẹ jẹ́ kí dádì mú mi ẹ ṣeun.
sisters ẹ ṣeun daddy and mommy ẹ ṣeun ẹ̀yin onígbọ̀wọ́ wa ẹ̀yin lẹ ń bomirin wá. 100k subscribers thank you ẹ ṣeun Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more àwa mọ̀mọ́ more àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like ẹ tún comment ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. ẹ̀yin ṣálì yẹn wá àwa náà ní tiyín. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. àwa mọ̀mọ́ more àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. àwa màmá more àwa màmá more. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. igi kan ò lè dágbó ṣe láyé igi kan ò lè dágbó ṣe rárá bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. ẹ ṣé gan. thank you. ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan. gbogbo ọmọ Yorùbá ẹ máa ṣe ń wá. ẹ ṣé gan. 100,000 subscriber o. ẹ ṣé gan. 100k ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan. ẹ ṣé gan. ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan. ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan. ibi adé lòdì ẹ̀yin ni. ẹ ṣé gan. ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan. ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. ẹ ṣé gan. gbogbo family ẹ ṣé ẹ ṣé gan. ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan. Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. ẹ ṣé gan. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi